àkíkà ó lákàkì. Nínú àwọn ìròyìn míì eléyìí tó tún gbẹnu tán lọ́wọ́ mi lọ́sàn-án yìí, òun ni eléyìí tó wá láti ìpínlẹ̀ Benue, níbi tí àwọn darandaran kan tí wọ́n ti ya bo ìletò kan ní ìletò Ikobi níjọba ìbílẹ̀ Apá ní ìpínlẹ̀ Benue. Wọ́n sì gbẹ̀mí lẹ́nu arábìnrin kan tó jẹ́ onítajà òògùn Ọjọ́mọ Ẹ̀míyè lórúkọ arábìnrin ọ̀hún. Nígbà tí àwọn èèyàn tí wọ́n ń bẹ lágbègbè náà tí wọ́n fi ọ̀rọ̀ léde dáadáa, wọ́n ní wọ́n mọ̀ gbẹ̀mí lẹ́nu arábìnrin lásán. Wọ́n ní lẹ́yìn tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ tán, òun náà ni wọ́n tún gé orí rẹ̀ lọ. Ní ìṣẹ̀lẹ̀ yìí náà ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé tó kọjá lọ, ọjọ́ ajé lánàá òde yìí, nígbà tí arákùnrin kan tí ọ̀rọ̀ ọ̀hún tí ó ṣojú rẹ̀, Sam, tí ó máa fi ìdí ẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn, ṣe lálàyé ò wípé ṣàdédé ni àwọn afurasí ọ̀daràn náà wọ́n ya bo ìjọba ìbílẹ̀ ọ̀hún. Ṣàdédé òun náà ni wọ́n ya bo ìletò ọ̀hún o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àkọlù, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè. Wọ́n ní arábìnrin tí wọ́n wá gbẹ̀mí lẹ́nu rẹ̀ yìí o, wọ́n ní wọ́n tún gé orí rẹ̀ lọ, ó sì jẹ́ tó bani lọ́kàn jẹ́. Ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún, DSP Udeme Edeti, ó ti fi ìdí, ó ní òun ò tí gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún o, torí pé gbogbo wọ́n ṣe ń pè é ní àsìkò wa náà, wọn ò rí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, wọn ò rí pé, ṣùgbọ́n ní kò dín ní àwọn èèyàn mẹ́rin o. Eléyìí ó ní àwọn èèyàn mẹ́rin míì tó jẹ́ pé àwọn náà wọ́n ti ibi ayẹyẹ òkú bọ̀, wọ́n ní àwọn náà wọ́n fara káásá o, tó sì jẹ́ pé wọ́n fara káásá nínú ìṣẹ̀lẹ̀ àkọlù ọ̀hún, ṣùgbọ́n wọ́n gbẹ̀mí lẹ́nu obìnrin kan náà, wọ́n gé orí rẹ̀ lọ. Ìyẹn ní ìpínlẹ̀ Benue, níbi tí àwọn darandaran tí wọ́n ti lọ gbẹ̀mí àwọn èèyàn nífọ̀nàfọ̀nṣu. Àkíkà ó lákàkì. Lójú ìwé ìròyìn The Punch láti ìlú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara, wọ́n ní ọwọ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò NSCDC ẹ̀ṣọ́ ààbò ẹni làbòlú, òun náà ló ti tẹ arákùnrin kan Akínọlá Tósìn látàrí wípé ó lu arábìnrin kan ní jìbìtì. Arábìnrin oní POS kan ló lù ní jìbìtì, bí sì ní tí arákùnrin tó fi lù ní jìbìtì, wọ́n ní ṣe ni arákùnrin ọ̀hún ló ń pè rẹ̀ ní ọmọ ológun ilẹ̀ Nàìjíríà, tó sì jẹ́ pé kì í ṣe ọmọ ológun. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún àjọ NSCDC ti ìlú ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin, Ayọ̀ọ́lá Michael, gẹ́gẹ́ bí ó ti ṣe fi léde o, wípé ọwọ́ tẹ kọ̀rọ̀sí ọ̀hún lẹ́yìn tó lu arábìnrin ọ̀hún ní jìbìtì owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ogójì owó náírà ní owó tí ó lu arábìnrin yìí ní jìbìtì ẹ̀. Wọ́n ní lẹ́yìn tí ó pera ẹ̀ ní ọmọ ológun ilẹ̀ Nàìjíríà tí kì í sì ṣe ọmọ ológun, àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ tí ọ̀rọ̀ ọ̀hún di ẹ bá ń gbówó mi o, òun náà ni tí arábìnrin tó bu arákùnrin náà tó bù so ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní bá wọn dá sí o. Ọ̀nà ọ̀gbà bẹ́ẹ̀, òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé ọmọ ológun ní àbí ó da ìkáàdì ìdánimọ̀ rẹ̀ dà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bi ilé ìrànwọ́ bá di hain. Wọ́n ní ibẹ̀ náà ni wọ́n fẹ́ máa gba lójúgba nímú, ṣùgbọ́n àwọn ọlọ́pàá náà ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má mú ìdájọ́ lọ́wọ́ ara yín o. Àwọn ọlọ́pàá, àwọn àjọ ẹ̀ṣọ́ ààbò làbòlú, wọ́n ti fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara. Àkíkà ó lákàkì.